mo kan ilẹ̀kùn ó kọjá ọgbọ̀n ìṣẹ́jú tí mo fi wà níta tí mo fi ń kan ilẹ̀kùn. Mo kan ilẹ̀kùn mi ò rí èèyàn kankan ṣílẹ̀kùn fún mi. Mo wẹ́nu ọ̀nà kò sí kí n bẹ pé ẹni tó wà nílé ti jáde. Àǹtí Ṣeun, mo wojú wíńdò ohùn ni mò ń gbọ́ bẹ́ẹ̀ ni wípé àwọn kan ń bára wọn lájọṣepọ̀ àbí kí n tiẹ̀ sọ fún yín pé wọ́n ń bára wọn lájọṣepọ̀ táwa ló lè jẹ́ ọmọ mi ọlọ́run má jẹ́ possible ó jẹ́ sí máa lọ sí school. Rárá o, ẹ̀gbọ́n àtàbúrò kan jọ máa lájọṣepọ̀ ọlọ́run má jẹ́ irú èrò burúkú ló ń wá sí mi lọ́kàn yẹn náà. Ayé kì í báyàn gbọ́rú ẹ̀ kí wọ́n sọ pé mo rò pé ọkọ mi ń bá àbúrò rẹ̀ lájọṣepọ̀. Àwọn àdáhàdà tí mò ń gbọ́ yìí baby you are sweet. Abóòtọ́ ni wípé no Gbóyèga ò lè ṣe Gbóyèga àti àbúrò ọmọ ẹgbẹ́ ẹ̀ ni wọ́n pè é dúró náà. Bó bá tiẹ̀ wá jẹ́ wípé lóòótọ́ ni Gbóyèga ó ń bá ọmọ ẹgbẹ́ ẹ̀ lájọṣepọ̀ ṣé mo lè sọ wípé Gbóyèga ń bọ́ ọmọ ẹgbẹ́ ẹ̀ lájọṣepọ̀? Tó bá tiẹ̀ wá jẹ́ pé Gbóyèga fẹ́ níyàwó kejì kò yẹ kí mọ́mì wá involve ìyẹn ìyá ọkọ mi kò yẹ kí wọ́n dá sí kò yẹ kọ́rọ̀ ìpa wọn rárá. Èèyàn tí ò gbọ́ tẹnu ọ̀gá yóò sọ pé ẹ̀gà ń pààtọ́ bẹ́ẹ̀ bá gbọ́ tẹnu mi ẹ mọ̀ wípé tí n bá bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ àbí Gbóyèga kan náà kọ́ yìí. Ní nǹkan bíi oṣù mẹ́fà sẹ́yìn ìyá ọkọ mi pè mí pé àbúrò ọkọ mi kan ọmọ ẹ̀gbọ́n ọkọ mi tó wà nílẹ̀ Haúsá ó lóun fẹ́ wá máa gbé kù. Ó ní ọmọ yìí ìyá rẹ̀ àtọkọ ẹ̀ wọ́n use dáadáa bí òótọ́ dẹ̀ ni wọ́n máa ń sọ fún mi pé wọ́n ní ẹ̀gbọ́n kan lé Haúsá wípé ń bọ̀ wá gbé ọ̀dọ̀ wa obìnrin ni pé kí n jọ obìnrin làwọn ọmọ mi náà àwọn ọmọ mi méjèèjì obìnrin ni wọ́n. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ 2 bed láti ń gbé a máa sùn yàrá àwọn ọmọ èmi àti ọkọ mi jọ ń sùn yàrá kan. Nǹkan tèmi rò nìyẹn ṣàdédé ni mo rí pé ọ̀rọ̀ kọjá bí mo ṣe rò. Ọjọ́ tí wọ́n dẹ̀ mọ ọmọ ìdí ọmọ yìí máa rẹwà ọmọ dúdú ni àmọ́ tẹ́ bá rí ọmọ dúdú á máa wò yín tó bá ń wò yín yóò tẹ̀bẹ̀ ní pé ó ń rẹ́rìn kò rẹ́rìn ojú rẹ̀ ló ń rẹ́rìn. Kódà táwọn ọmọ mi bá provoke bóyá wọ́n bá ṣe ní pé leave me tó bá jágbe mọ́ wọn gan àwọn ìyá tún máa rẹ́rìn torí pé ojú rẹ̀ ojújú èèyàn kan tó burú. So eléyìí jẹ́ kí ó dé wà accommodating bó ṣe dé ó túraká mi mọ̀ pé ìyàwó kékeré ni ìyá ọkọ mi wá mú wá fún mi o mi ò mọ̀ o. Mo ṣèlérí fún yín pé mi ò ní ṣe àwọn iṣẹ́ ẹ̀ ní pàtì pàtì mọ́ àmọ́ ẹ̀yin náà ò mú lòdì yín ṣe ilé tí mo gbé síbẹ̀ tó dé 25 minutes ẹ̀yin mélòó lẹ wò ẹ jẹ́ máa ṣe pàtì ẹ wò
bẹ́ẹ̀ bá sì wò nígbà kọ́bọ̀ díẹ̀ tó yẹ àgbà inú ló wá ti pé mo pé tèmi bá múlẹ̀ rí mi ṣe tẹ́yìn òun ti ń ṣe tèmi náà bá yẹ ìlérí mi kò tí ì burú jù ẹ wò ó èmi ò mọ̀ pé ìyàwó náà bá mi mú wá o rí ẹgbẹ́ rẹ̀ sínú ilé bó ṣe dúró kọkọ mi ó dá mi ló pé ọkọ mi so kò jẹ́ kí n ní fúnra kankan ìyá ọkọ mi dẹ̀ múra wọ́n ní àwọn ò ní sùn táwọn àwọn kan ní káwọn mú wa ní ká má já o tá a bá ṣera wa kábíra wa o ni mo ti gbọ́ àti ṣùn gbàgbà ká mú bẹ́ẹ̀ àti ṣùn tí n bá ń dáná àbọ̀ síta tẹ̀lé pẹ̀lú mi ní kitchen àti mo máa dáná tí n bá ti dáná tó bá ti bó ti tó yìí ọkàn tó ti gbọdọ̀ gbójẹ fún wọn nínú ilé máa bù tiẹ̀ máa bù táwọn ọmọ mi máa bù tèmi ọkọ ẹgbẹ́ mi àtọkọ mi jọ máa ń jẹun papọ̀ àmọ́ nǹkan tó ti dé ìjẹun papọ̀ wa ò dàbí arábìnrin àtàwọn ọmọ mi jọ máa ń jẹun papọ̀ ni wọ́n ní àwọn tó yí tuntun àǹtí àwọn tó yí tuntun àǹtí ayé ni go ayé tuntun nànà ayé lèmi tí ẹ̀ wọ́n ń pè torí pé ilé Haúsá wọ́n sọ pé ó dàgbà sí i gbọ́ Yorùbá o bẹ́ẹ̀ sì ló gba Haúsá mo sì kó mọ́ra òun náà kó mi mọ́ra mo fẹ́ràn sí òun náà fífẹ́ wọn sí mi mo wá ó ti pósù mẹ́fà mo wá sọ̀rọ̀ mọ́ mi mo ní mi ò ní dé pé máa dé níjọ́ kejì gbà tó jọ́ kejì mi ò tètè dé mo ní ẹ̀kọ́ máa dìrọ̀lẹ́ àmọ́ ẹ̀gbọ́n mi kọ́ sọ́dọ̀ mọ́ mi wá lóhun ṣe ń lọ ó dẹ̀ gbé mọ́tò wa ẹ drop mi sí tòsí ilé mi tó délé mi náà máa gbà kọjá mo ṣe tẹ̀lé wọn ó kọ́kọ́ mi ó lóun wà ní òun fẹ́ rest mo gbé Monday rest mi ò rò kankan bí àkàn burúkú kọlọkọ mi fẹ́ ṣe nígbà tí mo délé ó kọlẹ̀kùn kókókó àti ṣeun mi ò rẹ̀ ní dàmí lóhùn mo lójú wíńdò bíbí wáyé o kò tí mo ń gbọ́ nìyẹn ara mi ò balẹ̀ wò pé àbímọ yìí gbókùnrin wálé ẹ̀ kí n máa lọ sẹ́nu ọ̀nà kí n lọ fìbínú já ilẹ̀kùn yẹn pé oṣù ìlú ló ń bẹ̀ tó fẹ́ gbọ́kùnrin wálé gbogbo tó rí ẹni sọ pé tó bá ti máa lórí ní sí bọ́kùnrin wọn kọ́ mi rí o bá fara balẹ̀ sí ibi wíńdò bá ní tó bá ti máa lóyún báyìí nísìn kó jọkùnrin ọkùnrin làǹtìláǹtì wò ó kíní kan wá ní tó ń bá ti lóyún ó máa padà sílé Haúsá o mo sọ pé òun ò gbé ibà pé nǹkan táwọn ṣe kò rí pé ó dangerous ni wá ní kò dangerous ilé òun ni tó bá ti lóyún ò lọ bí kọ́kọ́ mọ́ ìjọ máa gbé ibà náà ni wá ní ìyàwó yóò kì í ṣe èèyàn burúkú òun ò ní gbé ibà ìpò ìyàwó yín ó ní ṣe bẹ́ẹ̀ mi lọ́kọ òun ni ìyàwó tó wà ní sùúrù ni ibi ló máa gbé tó bá ti lóyún báwa ní ṣó pé mọ́mì ẹ̀hún pé wọn ibi ìbà ni máa gbé tó bá ti lóyún àdúrà mi ní kókó lóyún kó jọkùnrin láti jọ iná 6 months ó ti yẹ kó lóyún ẹ̀wọ̀ bóyá ẹ̀rù tó ń bà mí gan-an jẹ́ kí n lóyún ẹ̀rù wo ló ń bà yìí bí mi ni mo nílé mi ṣé orúkọ pé ìyàwó mi ló sanwó lé mi ni èmi ni mo sanwó lé mi ni mo nílé tí òyìnbó bá lọ dé nìsín tó káwa ń bà yìí kú ìyàwó mi káwa náà nìyẹn tó bá káwa kí ni kí n ṣe kí n dákú ni bọ́ọ̀lù tó wà káwa ní ìṣe kí n kú ni ó káwa náà nìyẹn sí kíní kankan bẹ́ẹ̀ wọ́n ní tí n bá káwọn ó káwọn náà ni.
ọkọ mi fún ní hope tí n bá káwọn bó káwọn náà ni kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe tọwọ́ gbà tó dé tí ní kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe lóòótọ́ tí n bá káwọn ṣé mo fẹ́ kẹ́rù pé ní pé mi fẹ́ mọ́ ni ó ní tó bá káwọn kò sí nǹkan tó máa ṣe ẹni tó ń tẹ̀ tí fẹ́ kó lọ tẹ́tẹ̀lẹ̀ màmí ló ṣì ń dá dúró sínú ilé mi ṣé kẹta ṣe tó bá mi ó jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ṣe ó jù bẹ́ẹ̀ lọ mo wá jókòó àti mo wá dúró síbi wíńdò yìí mo fẹ́ mọ nǹkan tó ní mo ṣe tí mo fi wàrántì kó gbé obìnrin wá bá mi nínú ilé láì rò wípé ẹ̀jẹ̀ ló ń rùn ní vein tèmi náà láì ní ìbẹ̀rù Ọlọ́run mo fẹ́ mọ nǹkan tí mo ṣe àti ṣe mú. Àní tẹ́ bá tiẹ̀ máa fẹ́ ìyàwó kejì ṣé bó yẹ kẹ́ ẹ ṣe lọ́nà tó tọ́ ṣó yẹ kẹ́ ẹ gbé ẹ̀wà bá ìyàwó yín lé ẹ̀yin ọkùnrin. Àní ẹ̀wò ti rẹ̀ mí o àní ó rẹ̀ ẹ̀bí sí báwo ó sọ fún ẹ o pé mo láìkì ìbálòpọ̀ gan mọ́ sọ pé ó rẹ̀ o bó ti ṣe bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta ṣé ẹ̀ẹ̀mejì aláàkọ́ yẹn ṣé ó pẹ́ ni má ti ṣe lè tán ewu ìyàwó yìí máa tó dé tó bá dé ńkọ́ ẹni tó bá ti wá dé tó bá mi ní yàrá àwọn ọmọ tá a bá ń ṣe orúkọ bá yàrá àwọn ọmọ kò ní ìdùn púpọ̀ mo fẹ́ kó dé mo fẹ́ kó bá wa náà mo fẹ́ kó dùn náà mo fẹ́ kó dùn gidigidi kó rí mi kó dùn náà ni tí ò bá dùn kó tó ṣe fún òun máa ṣe fún ní ìlọ́po 3 ọkọ mi wá lágaraga kí ni mo ṣe fún ǹjẹ́ owó ẹ̀ mi ì bá mọ́ mi ẹ̀ já mi ò èmi àti mọ́ mi ẹ̀ bí ọmọ nìyá ọkọ mi mú mi kí wá ni mo wá lè ṣe fọ́kọ mi tó wà rò wípé kò ń ṣerú nǹkan báyìí fún mi ló dáa gbọ́ burú sí mo rí o mo fẹ́ sunkún mo rẹ̀ kún sùn torí mi mọ nǹkan tí mo ṣe fún Oyèga àti ṣeun bó bá yọjú nígbà tí mo gbóhùn wọn mọ́ àsọkọ mi ló bẹ̀rẹ̀ tábẹ́ Nana Aisha tó bẹ̀rẹ̀ sí ní mú abẹ́ Aisha tí mo ti fi ọkọ mi kò fẹ́ ní ọkàn mi lábẹ́rẹ́ kì í ṣe pé tí n bá ní kó ṣe nígbà tí mo fẹ́ kò ní ṣe àmọ́ ó sọ pé òun ò láìkí torí ìfẹ́ tí mo ní sọ́kọ mi kò ń jẹ́ kí n fi àwọn nǹkan kan burúkú kan lọ ọkọ mi àbí kí n sọ pé àwọn nǹkan tí ayé ń ṣe nísìn lọ ọkọ mi ti lọ lóúnjọ́ kan tó dé tó ní ìwòdí òun ló wù kún kókó bọ̀ àti ṣe mo ṣe ìwòdí mi fún nígbà tó rí bí mo ṣe ń ké ló dé ṣó ń dùn mí mo ló ń dùn mí mo ní òun rí náà ni ó dẹ̀ sọ pé ó máa ń dùn òun dẹ̀ gbádùn ẹ̀ mo ní kó má ṣe lọ tó bá ti nífẹ̀ẹ́ ọkùnrin nífẹ̀ẹ́ jù ìgbàlára ni ó jẹ́ fún mi the more you love them the more the wound deep mo nífẹ̀ẹ́ ọkùnrin tó jẹ́ pé kò sí nǹkan tó lóun fẹ́ tí mi ní ṣe fún nígbà tó máa bẹ̀rẹ̀ oníwòdì pẹ̀lú mi ò fẹ́ kọ́kọ́ gbà mo gbé òdì mi ti jẹ́ nínú ọkàn mi ni mi ti gbà ọpọlọ mi jẹ́ kó yé mi pé bó bá nífẹ̀ẹ́ ọmọkùnrin kí ló dé tó lè ṣe fún ṣe báwọn kan ló ń ṣe fún ìyàwó mi
mo wá sọ fún mo ní ọ́ìlì kan tó máa ń lò tí mo máa ń gbọ́ ó ṣe rà bọ́ ká máa lò ó ń dùn mí gan-an ó lóun ti gbọ́ àárọ̀ ọjọ́ kejì tí mo ní kí n lọ sílé ìgbọ̀nsẹ̀ nínú lo restroom ojú tẹ̀ tó fẹ́ bímọ lọ tí n bá ti gbé báyìí bẹ́ẹ̀ nípínlẹ̀ ọmọ mi fẹ́ jábọ́ ni ìnira ìpọ̀ débi pé ọjọ́ mẹ́ta àti àgbẹ̀dógún fún mi nígbà tí mo wà òkè tán ìgbà náà tó dé ní kí ló ṣe mí mo ní kí ní ẹnu dùn mí ó ní pẹ̀lẹ́ wọn yóò yẹ kí ẹ máa wo obìnrin kí ẹ tó fóbìnrin o ọkùnrin ò bá nífẹ̀ẹ́ tó o bá fi orí ṣe tó o bá fi ọrùn ṣe kò lè appreciate it. He will let you know that another person is better than you. Torí kò nífẹ̀ẹ́, torí kò appreciate it. A máa rí àwọn míì pé wọ́n dáa jù ẹ lọ. A máa rí àwọn míì pé wọ́n better jù ẹ lọ. Bẹ́ẹ̀ sì ni wọ́n ò better jù ẹ lọ. Àmọ́ nítorí pé o ti fún un ní nǹkan tí ò yẹ kó fún un. Torí pé o ti gbé nígbè tí ò yẹ kó gbé. Àti ṣé mo ti gbé ọkọ mi nígbè tí ò yẹ kí n gbé. Ilé wa fún un láǹfààní. Ó fún un láǹfààní láti wí pé lómi lè ṣe ju bí mo ṣe ń ṣe lọ. Ó ti pé ra ọ́ìlì wálé wá jíjọ ó ní kí n tẹ́ka try sí bó kí ní ẹ̀dùn mọ́ òun gan ọ̀rọ̀ burúkú tó sọ sí mi ìyẹn jẹ́ àrùn ìlọ́kàn mi ó wá sọ fún un pé ọ̀rọ̀ tó sọ sí mi jọ yẹn ó dùn mí ó ní kí n má bínú tó bá ti ní má bínú ó tán náà ní ìlọ́kàn mi àní mo nífẹ̀ẹ́ ọkọ mi débi pé mo lè sọ pé ẹ̀mí mi rè ó fún un àmọ́ ẹ̀mí mi rè mo fún un kò tẹ́ lọ́rùn o ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni wípé ohun ìgbọ̀nsẹ̀ kan ní mí ni tó bá ṣe èmi àti ẹ̀ àjà o tó bá kó wù kó fi mí wọ ọkọ̀ tó bá wù fi wọ́ mo dìde bẹ́ẹ̀ ni pé jọ níṣẹ́jú àwọn ọmọ mi mú yẹ̀yẹ́ mi sí jù wọn so kí wàá ní dùn tó wà ní ìgbéyàwó ọ̀hún ibi tí mo ti ń gbọ́ lọ́mọbìnrin pariwo ọkọ mi ńlá ní bùsẹ̀bùsẹ̀ pákápáká lọ́kọ mi ńlá ọkọ mi sọ fún pé onídọ̀ ọ̀dọ̀ ẹ tóbi gan o ìdọ̀ tí mo gbé sábẹ́ tí ò ríran rí ló ń kẹ́nìkan pé ìdọ̀ rẹ̀ tóbi ọyàn tí mo gbé sáyà tí ò rí fà ló ń fa ọyàn ẹnìkan tí n bá sọ fún mi pé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé bá single lady ni o single mother of 2 from different men. Wọ́n ṣọkùnrin kan náà. Ó ṣe é ṣe lọ́wọ́ gbogbo ọkọ mi olóòótọ́ lọ ní dáadáa fóònù ẹ̀rín ìgbìmọ̀ ó wò ó ní fílẹ̀ jàre lé ló ń pè mí nísìn ó fílẹ̀ jàre ní píkìtì náà ètè pé ó ní mi ò gbéṣẹ́ ó dẹ̀ fílẹ̀ bí a kò gbé ṣá mi ò gbé. Èdè pé náà mo ní mi ò gbé sọ́rọ̀ ni mo dẹ̀ lè gbé kí n fílẹ̀ o kí n lè máa ṣe ẹ̀kọ́ tí mo sì kó dẹ̀ máa gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ọkọ mi bá gbé kọ́ọ̀lù ó dẹ̀ ń ṣe ẹ̀kọ́ tó ń ṣe lọ kò sì rí àwọn gbà mi ò gbọ́ ọkọ
lọ́kọ mi bá gbé kọ́ọ̀lù kò bìkítà bóyá mo rí àbí wọn ò rí àbí mo gbọ́ àbí mi ò gbọ́ mi ní sùúrù ní máa píkì kalẹ̀ oyin ò máa fún mi nínú gítò yẹn fẹ́ máa gbọ́ ló bá mú ó spark díẹ̀ pa gbogbo tá èmi ò gbọ́ sínú fóònù yẹn irun ò gbé sétí nǹkan sọ lèmi ń gbọ́ bó ṣe gbàdí ẹ̀ tó ṣe táyọ̀ ẹ̀ mo fẹ́ ké mbẹ́ mo fọwọ́ bu ẹnu mi mo fẹ́ gbin orí gbígbí ìgbẹ́ mú mi kúrò mbẹ́ bí mo ṣe kúrò tí mò ń lọ báyìí mo pàdé ó máa kọ́ tó wà ní kọ́ńpáǹdì wa ó ní ẹ máa sùn káàkó ó ní wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe mo fẹ́ bú síbi báyìí ó kò fọwọ́ bọ́ inú mi ni ó kọ́ mi gbọ́nà ọjọ́ ìlọ́ni àwa lọ sínú yàrá fúláàtì tí wọn nínú kọ́ńpáǹdì wa fúláàtì mẹ́rin péré náà ló wà bẹ́ẹ̀ 2 bedroom fúláàtì méjì àti rúmà ń padà kan rúmà ń padà bọ́kàn báyìí ló ń gbé bẹ́ẹ̀ 2 bedroom fúláàtì yẹn àwọn náà ti má rí ìyàwó náà ti má rí àti mọ méjì àwọn náà ti bímọ méjì obìnrin àwọn náà bí méjì bá ní níta ẹ̀ṣẹ̀ lé nìyẹn àwa ti rí tipẹ́ ó ti pẹ́ tí mo ti rí ọjọ́ tí mo kọ́kọ́ rí wọn ṣe mọ̀ pé introduce ìwé ọmọ yẹn sí mi pé àbúrò ọkọ yìí ni ọjọ́ tí mo kọ́kọ́ rí wọn mo shock ẹ̀rù bá mi ṣé bá àbúrò ọkọ òun máa pé ọmọ yìí ṣé tó wá jẹ́ ìyàwó pàtàkì mi ò lè sọ fọ́kọ mi tí nǹkan kan náà gbogbo àwọn ọkùnrin díẹ̀ báyìí náà fi yàtọ̀ ẹni tó bá sọ fún ipá ń gẹ́dì lọ́dọ̀ wọn ẹ sọ fún wípé irọ́ ni kó má fún yín ní ìbànújẹ́ ọkàn ṣàpẹ́lẹ́gbà náà ti níyàwó mi wọ́n ti níyàwó mi wọ́n níyàwó mi ètò ìyàwó mi tó wà ní ilé òtí ẹ̀sìn Nàìjíríà lóyìnbó ló wà wọn mọ̀ pé wọn ọ̀dẹ̀ ilé mi o wọn mọ̀ pé mo mọ̀ bó ṣe máa wọn ṣe físà ní mo mọ̀ lọ́dún mi náà jẹ́ ti mọ̀ owó tèmi náà ní èmi náà fi pamọ́ n kò wó mi fún wọn mọ́ tó máa ní kó sọ lọ́wọ́ àwọn kì í hẹ́pù àwọn mi ò kú fún wọn mo ti rí pé irú àwọn yìí obìnrin tó lówó lọ́wọ́ ni wọ́n wá kódà dédé ìwà tó bá wá báyìí gbogbo àwọn fámílì ọkọ mi ló mọ̀ bẹ́ẹ̀ ni tó fún àwọn ìyàlé mi míì wọn láwọn ò fẹ́ sọ fún mi ní báyìí mo ní kí lè fẹ́ sọ fún mi tí mo ti mọ̀ ìyàkọ mi ò kí mo mọ̀ dé ní ìyàkọ mi sì ń wá bí mo ń ṣèṣe ìyàwó fún wọn ẹ fẹ́ gbọ́ madam ẹ lọ fi ọkàn ara yín balẹ̀ ẹ lọ fi ọkàn ara yín balẹ̀ kò lọ títí ẹ̀yin ní kẹ́ ẹ ṣùgbàjà yín àmọ́ ìyàkọ mi ló mú ọmọbìnrin wá fún mi pé àbúrò ọkọ mi ni ọlọ́mọ ẹ̀gbọ́n ọkọ mi ni mo ṣe gbà mọ́ra lọ́dọ̀ yín ọmọ ẹ̀gbọ́n ọkọ yín ni lọ́dọ̀ ìyá ọkọ yín ìyàwó ni lọ́dọ̀ ọkọ yín ìyàwó ni gbogbo àwọn tó wà fámílì ọkọ yín lọ ti mọ̀ níyàwó wọ́n tó pé yín lè àmọ́ ẹlòmíì tó kọ́ máa mú wá fún wọn dẹ̀ ní pọ́lé wọn ní kí ló fẹ́ ṣe ló dẹ̀ fẹ́ ṣe lóòótọ́ tí wàá tó ní ti wọ́n kóòdù ọkọ ẹ̀ àní wọ́n kó làwọn ọmọ ẹ̀ àbí wàá ká àwọn ọmọ ẹ̀ sílẹ̀ kíyàwó kan fọwọ́ gbọ́n àrùn ọgbọ́n àwọn ọmọ ẹ̀ lórí madam ẹ ní sùúrù ẹ máa ní sùúrù ni mo máa ní sùúrù kò sí wàhálà tó ẹ tó pé sùúrù ni kò sí láburú àmọ́ kí lè fẹ́ sọ ọ́ a ní kí ní sùúrù ẹ jẹ́ wọn ò ṣetán ìmọ̀ ẹ̀yẹ wo mo ń sóúnjẹ lọ́wọ́ ni ẹ jẹ́ máa ń gbóúnjẹ wá òkè tèmi wá kọ́ tó ń mú ọkọ mi lọ sí ìlú òyìnbó aráàlú òyìnbó ló gbọ́kọ́ lọ́wọ́ tèmi ń kọ́ àbí ṣé wọ́n kọ́ sí ìṣìwà Nàìjíríà ìbá ìjọba wọn fẹ́ ni tí ó mọ̀ tọ́jú yín wọ́n ti ṣe físà fọkọ mi wọ́n fẹ́ gbọ́kọ mi wọ́n lé bí ọkọ wọn ni tó bá ti dé ní ìṣẹ́fẹ́ ṣe court wedding ìmọ̀ àtọkọ mi dẹ̀ ṣe court wedding ni kí ni certificate wedding mi
bí tí mo fi sí mi bá ń bẹ̀ mọ́ àwọn ìgbà táwọn èèyàn sọ fún mi pé kí lọ mú kúrò nílẹ̀ ó ṣe mú kúrò nílẹ̀ ó ti dáná sun òrí wọn kódà àlèlè irú ẹ̀ pàtó ìjẹsẹ̀ evidence kí wàá ní mo fẹ́ lò ẹ wo last everybody máa wà pa a ṣe fún kí lè fẹ́ ṣe fún ẹni jẹ́ kó bá yín sùn ẹ̀yin lè fi àjọ yín ẹni sóúnjẹ fún mọ́ ó ní àwò tí ó sóúnjẹ fún kí wà ní kí lè fẹ́ ṣe fún gan-an kò fẹ́ mọ̀ ṣé ẹ máa jẹun abẹ́ ìjẹun ẹ bá rò sẹ́mu tán ló bá kọ́ sí mi wájú ó bọ̀ bẹ̀ sí mi ó ní kí ìgbà tó ń jọ máa jẹ́ àbájọ ń jẹ́ àjọ ń jẹ́ àǹtí ṣeun nígbà tá a jẹun tán ló bá ní bá mẹ́rùn kì í máa jẹ́ ló bá sọ̀rọ̀ owó ìkàlẹ̀ ló bá díràgì ọ̀rọ̀ tó wà lọ́wọ́ mi èmi ni màá mélé bá filẹ̀ bá mú mi ó lè mi ni màá mélé ó ní mo fẹ́ kí ẹ túra ká ni ẹ túra ká ẹ túra ká ẹ túra ká kí n túra ká kí n túra ká ẹ túra ká ni o ẹ túra ká ni bí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti wá òkè tẹ́ni láti múnú ara yín dùn ẹ máa bọ̀ wá ibà ẹ jẹ́ ká jọ máa wà papọ̀ ẹ lọ bí iṣẹ́ kankan lílẹ̀ tí ń ṣiṣẹ́ yín nílé mi náà ti ṣiṣẹ́ mi èmi ò ṣiṣẹ́ kankan lé kò jẹ́ kí n ṣiṣẹ́ ọmọkùnrin ò jẹ́ kí n ṣiṣẹ́ nígbà míì á lóun wo fídíò kan á ní wọ́n da àtọ̀ sí ọmọbìnrin yẹn lẹ́nu ó máa fi nǹkan ọmọkùnrin ẹ̀ bọ ẹnu mi ló ti máa bẹ̀rẹ̀ títí tí ó fi dà tí mọ́tò àlọ́ tú àtọ̀ yẹn dànù á ní mi ò nífẹ̀ẹ́ tòun ni tèmi bá nífẹ̀ẹ́ tòun ni tó ń ṣe dàtọ̀ sí mi lẹ́nu yẹn ó yẹ kémi láàánú kémi gbé mi ní èmi sọ kémi nífẹ̀ẹ́ òun ṣé fẹ́ nìyẹn ìwà wo ọkọ mi ló wá ń tẹnu bọ nú abẹ́ obìnrin mi tí máa ní kó lámi lábẹ́ á ní kí ló ń fẹ́ abẹ́lélá mi ṣe kíní kan òun láìka abẹ́lélá ọmọbìnrin bá ní ṣé abẹ́ tẹ ní kó láyé tẹ bá rẹ̀ ní láyé lábẹ́ ṣe máa wà òkè ìyẹn kọ́ ni mò ń sọ kátó wí kátó fò ọmọbìnrin ní ẹ gbàgbé tọkọ yín ẹ fèsì láì fún yín máa jáyé sáwọn business kan tẹ máa ti máa rí owó bá ní àwọn bí happy tẹ bá tẹ ti ń rówó ẹ máa mọ̀ pé ọkọ yín ká padà wá máa sọ pé báwo ni ló bá dìde aṣọ tó ń wà lọ́wọ́ ẹ̀ ló bá wọlé ló bá wọ yàrá lọ ṣàgbọ́n bìtáìlì láti jẹun ló bá pè mí mú mi lágbájá bá ní máa ó ní ẹ wá bá lọ bá wọlé gbà sí máa wọlé gbélé wa àti ibi ẹ̀yìn ilẹ̀kùn ló wà ló bá tilẹ̀kùn bá ní ẹ wà ní òwò ló ṣe ó ní fẹ́ fi àwọn kankan wọn ni kí mi pé ọkùnrin ò wọ́ tiẹ̀ kéèyàn máa kún torí tiwọn mo ní kí lè fẹ́ fi wọn mi ó ní kí n má worry ó ní kí n calm down kí lè fi wọn mi ó ní kí n má worry ó ní kí n má worry ó ní kí n ṣàlàyé dáhùn kí lè fẹ́ fi wọn mi ló bá súnmọ́ mi mo ń tàdí sẹ́yìn ó ń súnmọ́ mi mo ń tàdí sẹ́yìn ó ń súnmọ́ mi mo ń tàdí sẹ́yìn lẹ́ẹ̀kan náà ó rọ̀ grab mi máa rò gidi ni ẹ jẹ́ ń sọ ọmọ wáyé fún yín bó ṣe rí ìwọ tó ojú obìnrin tó bá rí wáyé wàá sọ pé lóun wáyé tó dá mi báyìí téèyàn kópa tó mọ́ tó ló wáyé ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí àbí kí n sọ pé kí n fi ẹ̀tàn sílẹ̀ kí n sòótọ́rọ̀ ọmọbìnrin pa ó sì mọ̀ no traces of stretch mark ní gbogbo ara ẹ̀ tí mò ń wò lólólóló mọ́ ó ti bomi sára bó ṣe wọnú lẹ́yìn ó ti lólo pef sára ni ó grab mama rò gírí ó gbẹ́nu.